ṣẹ́ lòtẹ́lẹ̀ lè máa rà àsìkò tó yín lọ́nà. Assalamu alaikum warahmatullahi. Assalamu alaikum warahmatullahi. Astaghfirullah. Lákì tán mo mọ̀ dé ìkìlọ̀ kò ẹ́kẹ́. Wọ́n lọ gbogbo ìgbésí ayé ẹ̀ wá gbọ́ bó ṣe lò ó. Wọ́n mú dédédédédé wọ́n mú ṣe àgídí. Tí mo máa ń bá ẹ̀fọ́ ní ojoojúmọ́. Tí mo máa ń ṣàlàyé agídí ọgọ́ burúkú yìí. Òun náà ló rẹ̀ ọ̀nà pàpà dodo bẹ́ẹ̀. Lákì tán bàbá. Àdúrà ló kù fókù tó bá ti bọ̀. Ẹni tá a bá bá tò tí ò bá gbọ́ ńkọ́. Ìgbà tí ò gbọ́. Mo máa fọ̀ tèmi kẹ́ ẹ tó o Lákì tó o owó lọ́bẹ̀ yẹn ló lọ pẹ́ ẹ kọ́dọ̀. Ẹ dúró ẹ jẹ́ àfà ojú òní tì yín ẹ jọ̀ọ́ ẹ má sí òkú láìsinmi mọ́. Ìdí ni wípé láàárín èmi àti ìyàwó mi àdéhùn wà láàárín wa ìjọ tó bá ti kú báyìí ọjọ́ yẹn náà ni mo dẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé ó ṣe pàtàkì ẹjọ́ tó yọ. Àní ẹ dúró náà o lè yé eyín ẹjọ́ mo bẹ̀ yín àníkẹ́ ẹni sùúrù ẹ lè bá tẹ̀lé. Ó sòjì sí Ọlọ́run tó ṣe irú eléyìí. Mi ò sòjì sí Ọlọ́run ẹ mọ̀rọ̀ ìfẹ́. Mọ́jú wọn náà, mọ́jú náà, mọ́jú náà. Ẹ̀wọ̀n mọ́jà kí n bá yín jà o. Mọ́jú náà. Máa yá ẹ̀sìn mi pẹ̀lú òkú yìí. Ẹ bó kú yìí ká ajá kàrà kí ló ṣẹlẹ̀ gangan àlàyé ẹ wá àáfà kí lẹ fẹ́ kí ló ṣẹlẹ̀ gangan. Wọ́n máa ṣe ó báyìí ṣe bí ọkọ ìyàwó òun ló fi ká má ti ìsìn òkú ayà ń lọ́bọ̀ kan dúró ibẹ̀. Ẹ fẹ́ bọ̀ kú lọ àlàyé ìfẹ́ náà ni kò sí problem àmọ́ tẹ́ bá ṣe eléyìí ẹ mọ̀ pé àkàrà tá a máa jẹ ó doríṣi méjì ni pàápàá ó yá báwo lẹ ṣe fẹ́ sí kí lẹ fẹ́ gangan ó yá. Pàdí mi kò tí ẹ jẹ́ tuntun ó ń ṣẹlẹ̀ ní Titanic o tó bá fẹ́ lọ tó bá yẹn fẹ́ lọ kò jẹ́ tuntun ẹ báwo lè fẹ́ gan. Ẹ ṣe ẹ̀yin nìkan lè sọ̀rọ̀ tó dáa sẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí ẹ jọ̀ọ́ ìmáàmù ẹ̀yin lẹ́ lòkú yín. Awúsùbìlà. Ṣé òkú yín rè rárá ẹ jọ̀ọ́ ọkọ yín ni ṣé bẹ́ẹ̀ wá kẹ́dùn ni kí ni tiyín àti Ìgbò sẹ́yìn ni òkú sọ́kọ yín ló kú mo béèrè ni èmi ni ìyàwó mi ni ẹ̀ẹ́dẹ̀mọ́ tó wà láàárín wa bẹ́ẹ̀ ṣe wo yẹn a ní àjọsọ tó jẹ́ bí ìmùlẹ̀ ẹ ṣàláwà sọ pé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ìfẹ́ ló mẹ́nìyàn méjì gbénú ilé. kò ṣẹlẹ́gbẹ̀ ń bí ẹ tètè ṣe kí ni pápápá ẹ bọ́ síbẹ̀ lọ́kàn ó yá ọtún yọ mark. àfà ẹ má jẹ́ láìfì yín ẹ má jẹ́ láìfì yín o àfà ẹ má jẹ́ sọ̀rọ̀ sí yín o mi ò fẹ́ rí yín fín rárá ọkàn mi ò rí yín fín o kí ló dé ẹ. ẹ̀yin èèyàn mi tábà ní kí wẹ́rẹ́ ṣe òkú yẹ bó ṣe fẹ́ ó lè sún jẹ eléyìí ò tọ̀nà nínú ìlànà ìsìn Islam ṣé wàá rí bàbá Kẹ́mi èmi ti ṣe àwọ̀ tó yẹ kí n ṣe lórí òkú tẹ bá ní ẹ fẹ́ sún jẹ ni ẹ lè sún jẹ iná ní láì wá ìláì fẹ́yìn náà. ṣé bí wọ́n ti fún yín balance yín. èyí tí ò bá tí ì dùn ẹjọ́ oró gbàgà lórí àkáǹtì mi kó dúbọ̀ rí ibi gbogbo ara lòógùn ẹ̀. àfà ìmọ̀ lọ sí. Oya everybody ẹ filẹ̀ oya ṣùgbọ́n oya. mo fẹ́ bẹ́ ni tí n bá ti bẹ́ ẹ jọ immediately ẹ wá tipa kẹ ẹ̀rọ yọrin yẹn bò mí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ jọ tí mo fẹ́ lè bá ni mo fẹ́ ètè bá. Ebila. Nice one. Let's go. Ògún ìyàwó mi dà. Alá ni mò ń lásà. Àwọn èèyàn dájú o. Ìbọn tí méjì ló lè dì mí sọ́run.